fẹ̀sìn báyé jẹ́ mò ń ké fún ẹ. Má jẹ́ ká fẹ̀sìn báyé jẹ́ o, mò ń ké fún ẹ. Ká má fẹ̀sìn báyé jẹ́, mò ń ké fún ẹ. Ẹni wọ́n bá fẹ̀sìn báyé jẹ́ o, apẹ́kò tó sábà mọ̀. Ká má fẹ̀sìn báyé jẹ́, mò ń ké fún ẹ. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an. Ọlọ́run ní Taha ma anzalna alayka al-Qur'ana litashqa. ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى. Ọlọ́run ní Taha. Gbogbo pẹ̀lú àwọn aráàfin kan tó jẹ́ pọ́lọ́wọ́n ọba nìkan ló mọ̀ túmọ̀ ẹ̀. Àwọn àfáà alákọsílẹ̀ wọn lọ́kàn nínú orúkọ tọ́lọ́run fún ànábì ní Taha. Wọ́n ní tọ́lọ́run sọ ní pé ìrẹ́ Taha ma anzalna alayka al-Qur'ana litashqa. Ọlọ́run ní mi kò sọ al-Qur'ani kalẹ̀ fún ẹ litashqa kó lè bá a dùn ní wàhálà. Mi sọ al-Qur'ani kalẹ̀ fún ẹ kó lè bá a kó ẹ sí fìtínà. Mi sọ al-Qur'ani kalẹ̀ fún ẹ kó lè bá a sọ ẹ́ dó lórí burúkú. Illa tadhkiratan liman yakhsha. Ọlọ́run ní mo sọ al-Qur'ani kalẹ̀ kó lè jẹ́ ìrántí fáwọn tí bá ń bẹ̀rù Ọlọ́run. Tanzilan mimman khalaqal arda was-samawati al-'ula. Alákọ̀ọ́kọ́ nìyẹn níbòmíì Ọlọ́run tó sọ fún wa nínú al-Qur'an. Ọlọ́run ní rẹ̀ ànábì ma anta bi ni'mati rabbika bi majnun. Wal-qalami wa ma yasturun. Ọlọ́run ní mo búra pẹ̀lú àràfin Nun tó jẹ́ pọ́ba tó dá yàtọ̀ òun nìkan ló mọ̀ túmọ̀ rẹ̀. Wal-qalami wa ma Ọlọ́run ní wal-qalami wa ma yasturun àti àlìkálàmí gègé tọkọ gbogbo kádàrá yí àtọ̀run àti gbogbo ń tọkọ sílẹ̀ gbogbo ń tọkọjá lórí ẹ̀ Ọlọ́run ní mo fi búra. Ma anta bi ni'mati rabbika bi majnun. Ọlọ́run ní rí ànábì ìgbà ẹ̀sìn ìgbé ẹ̀sìn lé ẹ lọ́wọ́ iṣẹ́ ẹ ní òpin gbogbo àwọn ànábì Ọlọ́run kò sọ ẹ́ dẹni tó ní mental problem. Ó jọ bẹ́ẹ̀ lójú àwọn ọ̀tá rẹ̀ ni èrè ànábì ò ní mental problem rárá òdodo ló gbé wá òdodo ló ń sọ. Wa inna laka la'ajran ghayra mamnun. Dáàbì àwọn Ọlọ́run ó fi dé ó máa gba ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ lẹ́san tí ò ní stop nígbà kan. Wa innaka la'ala khuluqin 'azim. Ọlọ́run èrè ànábì kí ni yóò sọ ìjẹ́ ànábì Ọlọ́run di rọrùn fún ẹ kí ló dé tí ó fi jẹ́ pé wọ́n ló ní glory jù nínú gbogbo àwọn ànábì Ọlọ́run tó wáyé nítorí pé wà rẹ̀ ti dáa jù ni. Ìwà ni ló fi promote ẹ̀sìn ìwà ni ló fi gbé ẹ̀sìn dání ìwà ni ló fi jẹ́ káwọn yóò gbèsè lára rẹ̀. Wa innaka la'ala khuluqin 'azim. Wa innaka la'ala khuluqin 'azim. Tó bá wá rí bẹ́ẹ̀ ìran mẹ́ta olóró ẹ̀sìn pín sí àwọn kan bẹ nínú àwọn ẹlẹ́sìn àwọn mushadidun àwọn tí wọ́n mú ẹ̀sìn le wọ́n fẹ́ sí ẹ̀sìn yẹn kọjá àbúṣe yẹ àwọn ẹ̀sìn kàmí lára ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ẹni tó ti wà addicted sí oògùn lílò gbogbo ayé ń lo paracetamol méjì ìgbàgbọ́ tiẹ̀ ní pé paracetamol méjì kéré sí bọ́dì òun strong kọjá ẹni tí ó lo paracetamol méjì á lo mẹ́ta á lo mẹ́rin kíní yẹn akọ lóyìí á believe pé kíní yẹn mọ òun gbádùn ni kò ní mọ̀ pé kíní yẹn pa kidney òun oògùn oorun tí gbogbo yẹn lo ẹyọ kan méjì lòun ó lò á ní bọ́dì ẹ̀ mọ̀ mi ni bọ́dì mi strong kan ó ti wà addicted ó ti kọjá ayé ẹ̀ extremist ni lórí oògùn lílò ó ti di ẹni tó ti wà addicted pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ làwọn tí wọ́n bá mú ẹ̀sìn ní kankan ìgbàgbọ́ wọn ni pé eléyìí ẹja tó ṣe sí ẹja wà tá a fi jọ Ọlọ́run lójú bá a bá ṣe kó le àwọn ibi tó le jù gángan ni la gbọ́dọ̀ ṣe ìní ó jọ Ọlọ́run lójú mélòó lára rẹ tó fi fẹ̀sìn jọ Ọlọ́run lójú àwọn kan bẹ àwọn ò le jù wọn ò sì dẹ jù wọn dúró láàrin méjì mọ̀tàwá sì tún ni wọn ò mú ẹ̀sìn ní mu ogun wọn àjẹ mú ẹ̀sìn ní mu dẹ̀ngbẹ̀rẹ̀ àwọn kẹta làwọn tí wọn mú ẹ̀sìn bí ìgbà tí wọn mú pépà dání ẹ̀sìn ò ní túmọ̀ sí wọn gbogbo tó bá jẹ bọ́rọ̀ ẹ̀sìn wọn a máa bí dànù ni gbogbo nǹkan ló lè lára tiwọn ìrun kíkí ó lè lára wọn ẹni tí bá ti ń pariwo ẹja kírun ó ti di extremist lọ́dọ̀ wọn ẹni tó ní ẹgbẹ́ àwẹ̀ pé ó ti di fanatics lọ́dọ̀ wọn ẹni tó ní ẹyọ zaka ó ti di fanatics lọ́dọ̀ wọn àwọn yẹn ni wọ́n yẹ̀yẹ́ jù mú èèyàn ráwọn tí wọ́n mú ẹ̀sìn bí ẹni pé kò ní value àtàwọn tí wọ́n mú kankan jù àwọn méjèèjì náà ní sọ̀rọ̀ níwájú Ọlọ́run ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا ومنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́lọ́run ti yanjú nínú Al-Qur'an tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ọmọ ìyá mi ọ̀dà kó jẹ́ muqtasidu kò le jù kò rọ̀ jù tí kò lọ jẹ́ ni títí ẹ le jù tàbí ẹni tẹ́sí tí ò ní tara ẹ̀sìn bí ṣe wulẹ̀ kó mọ
lápèjúwe Abu Dardai radiyallahu ta'ala anhu ọ̀kan náà àwọn sàhábà ẹ̀yin tẹ́ wọlé ẹ máa bá mi share lecture yìí lógúnlógún ẹ bá mi share lọ́gbọ̀n ẹnì kọ̀ọ̀kan bá mi share at least 10 times new page yóò ti pick ẹ bá mi share káwọn yóò ṣàǹfààní níbi wáàsí tó wúlò fún ayé àtọ̀run àwọn èèyàn yìí gbogbo ẹni ó bá mi share Ọlọ́run bá mi dáwọ́lé bò yín nígbà yìí wọ̀nyí ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi follow page yìí Abu Dardai ńlọlọ kí Salman tó jẹ́ kan náà àwọn ẹbí Ànábì ìyàwó ẹ̀ ló wá bá ìyàwó ẹ̀ wá ń sọ fún pé ọkọ òun ayé ọmọ nítumọ̀ sọkọ òun mọ̀ ọkọ òun yìí mọ̀ sára ayé mọ̀ kí ló dé tọkọ rẹ̀ ò kí sára ayé mọ̀ ó ní bẹ́ẹ̀ ni ọkọ mi ò kí ń jẹun mọ́ lọ́sàn àwẹ̀ ní lójoojúmọ́ tó bá tó wá dalẹ̀ ọkọ mi ò ní sùn tílẹ̀ òfin mọ́ náfìlà ni ó yàn tílẹ̀ òfin mọ́ ọkọ mi ò ní nǹkan kan tí ń ṣe mọ́ láyé jẹ̀sìn Ọlọ́run lọ ọkọ mi ò lọ bí iṣẹ́ mọ́ ẹ̀sìn Ọlọ́run náà ní lọ́sàn ẹ̀sìn Ọlọ́run ní lóru kò yé mi mọ́ ọkọ mi ò jọ ara ayé mọ́ ìbẹ̀rù Ọlọ́run yìí ti pọ̀ jù Abu Dardai ní tó bá rí bẹ́ẹ̀ máa lo alẹ́ ìní lọ́dọ̀ yín nígbà tí Salman dé kí ló dé ó yá jájọ jẹun olóhùn gbáwẹ̀ bá nàbì sí kó wa lẹ́sẹ̀ kọ́ líle ìjọ wo ló ti bẹ̀rẹ̀ àwẹ̀ olóhùn ò lè sọ yóò sùn náà ó ti pẹ́ gan kí ló dé ànábì ló tó tẹ̀lé ń bẹ láyé sórí ànábì kọ́ mọ́ gbàwẹ̀ tó báyìí ni ó jẹun lọ́sàn yìí ó já àwẹ̀ ilé ìtàbá wù eléyìí tó gbà nígbà tí ìsáwẹ̀ Ramadan ọmọ ti pressure lé lórí títí tó fi gbà pé wọn ò ní gbàwẹ̀ ìjọ yẹn ìgbà tó dalẹ̀ bílẹ̀ ṣe sú látago 10 alẹ́ Abu Dardai ní Salman ní ló ti bẹ̀rẹ̀ sí yan náfìlà Abu Dardai wá sọ fún pé rárá sùn díẹ̀ tó bá tásìkò tó yẹ kó yan náfìlà máa sọ fún ẹ ó wá jẹ́ kó sùn látago 10 alẹ́ tó fi di bí aago 4 tí wọ́n múra àti pèrún àsùbá ìgbà yẹn ló wá jí dìde pé ó yá dìde yan náfìlà rákà méjì ó wá yan náfìlà rákà méjì ó ní wá ní sùúrù kó fi kásùbá tán bó bá tó kásùbá tán tó sùn díẹ̀ sí kó tó wá kọrí ibi iṣẹ́ èmi àti ẹ lájọ débi iṣẹ́ lẹ́yìn ńlọ fún àdìsí fàtí kó lábẹ́ akin akọ dami lóhùn. Inna li nafsika alayka akọ bọ́dì rẹ ní àwọn ẹ̀tọ́ kan tó gbọ́dọ̀ ṣe fún tó gbọ́dọ̀ fi dùn bọ́dì rẹ. tẹ̀síwájú fàyínà li rabbika alayka akọ ọba tó dá ẹ Ọlọ́run ní àwọn ẹ̀tọ́ kan tó gbọ́dọ̀ ṣe fún olè bàdà ọgbọ́dọ̀ sí lọ. wa li dayfika alayka haqqan. àlejò rẹ ó ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ ṣe fún. wa inna li ahlika alayka haqqan. àwọn fámìlì ẹ pàápàá jùlọ ìyàwó ẹ ó lẹ́tọ̀ọ́ lára ẹ o gbọ́dọ̀ múnú ẹ̀dùn o gbọ́dọ̀ wá oúnjẹ fún o gbọ́dọ̀ bá lóorun pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó nínú ojúṣe tó wá sí láyé ni fàtí ìkúndàbí akọ fún oníkálukú lẹ́tọ̀ọ́ ẹ gbogbo ẹ̀dá tó wá sáyé ló gbọ́dọ̀ ní ẹ̀tọ́ kan tó ṣe fún wọn. pápá àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ nítorí náà o gbọ́dọ̀ lé jù o gbọ́dọ̀ rọ̀ jù má lè jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run mú ẹ má lè jù má rọ̀ jù o ká má sọ pé Ọlọ́run mú ẹ ọmọ aráyé burú wọn ní ká púpọ̀. má lè jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run mú ẹ. Ọlọ́run tó sọ láàyè mí nínú Al-Qur'an ọlọ́ni wa khalafa min ba'dihim khalifun. fa khalafa min ba'dihim khalifun warithul kitab. ọlọ́run kẹ́ ó padà dé lẹ́yìn ayé lẹ́yìn kanyìn ayé tí wọ́n jogún tírà. ya'khudhuna 'arada hadha al-adna. gbogbo tó bá jẹ́ máa ń kan yọ̀dọ̀ yẹn ní ayé ni wọ́n dì mú ìyẹn ni wọ́n kà kún pàtàkì jẹ̀sìn Ọlọ́run lọ. wa yaquluna sayughfaru lana. gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yọ̀ gbọ́dọ̀ gbọ́ ni wọ́n mọ̀ ṣẹ̀ wọ́n tún máa wá sọ lẹ́nu wọn pé Ọlọ́run wa òróró Ọlọ́run foríjì wa àwọn làwọn laxity àwọn tí wọn mú ẹ̀sìn ní kékeré ẹ̀sìn wọn nítara ẹ̀sìn kankan kí n la ṣe tọ́lẹ̀ wòlé foríjì wa kí ni ìjọba Gàfúrù Rahim sí ó ti lálá foríjì lòun tẹ̀síwájú. wa in ya'tihim 'aradun mithluhu ya'khudhuhu. tí a bá tó wá rí nǹkan yọ̀dọ̀ yín di ayé tí a gbé wọn lọ wọnú ayé pátá wọn mutí wọn ṣe ṣìnà wọn apààyàn tí a bá tó wá ṣe gbogbo ẹ̀ tán. alam yukhadh 'alayhim mithaqul kitab. ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون. Ọlọ́run ní ilé àgbégbẹ̀yìn òun ló lóore fáwọn tí a bá bẹ̀rù Ọlọ́run. أفلا تعقلون. أفلا تعقلون. ọba mi ní àbórí yín ò pé ni ara àṣejù ẹ̀sìn ni ló mú arábìnrin kan ọ̀kan nínú ẹni tó lówó jù ní Áfíríkà ọ̀kan nínú ẹni tó lówó jù lóbìnrin táwí ọmọ ìyá mi ó ní problem ojú ó lọ tọ́jú ẹ̀ díẹ̀ ńlọ bá gbàgbọ́ yìí pé chọ́ọ̀chì lòun á ti rí ìgbàlà àsìkò tó yẹ kó ná ìdajì tó ní lórí ojú lọ bá ara bẹ́ẹ̀ dá ò bá ti ríran àdánwò tọ́ta ní ẹrú Ọlọ́run kan ní òun lọ sí conference kan ní Àbújá ó láwọn àkàndá èèyàn ni wọ́n organize wọ́n wá fẹ́ káwọn táwọn pè sórí àìjẹ̀bù kan fíìl báwọn ṣe ń fíìl wọ́n wá sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí àìjẹ̀bù ẹ má bínú á paná fún ṣẹ́jú díẹ̀ security yín wà ensure láàrin pápá náà yẹn lásà fún yín lóúnjẹ
inú òkùnkùn yẹn lè sì ti gbọ́dọ̀ jẹun wọ́n wá paná gbogbo ẹ̀ dúdú bírímù wọ́n wá bẹ̀rẹ̀ sí sá fún wọn wọ́n gbóúnjẹ síwájú ẹnì kọ̀ọ̀kan wọ́n wá ní ẹ̀ máa jẹ́ èèyàn díẹ̀ ló lè jẹ díẹ̀ mẹ́wọ̀ wọ́n wá sọ fún wọn pé àwọn táwọn wò ríran ní táwọn experience díẹ̀ nínú ẹ̀ ilẹ̀ yín tọ́wọ́ tẹ́lẹ̀ jẹun yẹn àwọn ọmọgbà lẹ̀ sùn àwọn ọmọgbà lẹ̀ mọ́ wọ́n gbóúnjẹ síwájú àwọn ọmọ ẹ̀rọ oúnjẹ tó jẹ irú ẹni bẹ́ẹ̀ tó wá lówó tó lọ́lá ó wá lọ jókòó ka chọ́ọ̀chì ó wá wòran títí ojú fi lọ́mọ lọ́wọ́ dò ní àárọ̀ yìí lójú yẹn ti fọ́ wọ́n padà lọ ilé ìwòsàn lamẹ́ríkà ní gbogbo ibi tó yẹ kán lọ wọ́n ní kò possible mọ́ ìyẹn ti lọ nìyẹn mọ́lẹ́jù mọ́rọ̀jù. ká má sọ pé ọlọ́run ẹ̀ mọ́lẹ́jù mọ́rọ̀jù ká má sọ pé ọlọ́run ẹ̀ ọmọ aráyé burú wọn ní ká púpọ̀. mọ́lẹ́jù mọ́rọ̀jù ká má sọ pé ọlọ́run ẹ̀. afáàlì àkókò àjàwárí rẹ̀ ní mi láwọn àbò òbí. lakilali atamima yabudule wasana lakilali atamima yabudule wasana. wàláhì mo fọlọ́ tó. Yorùbá jẹ́ òru ilimi la o abobe. I have some diamonds of words wisdom ó wà lẹ́nu tó jẹ́ pé tí n bá ní kí n fi gbogbo ara sọ jáde làkìlàlì. atamima yabudule wasana lakilali atamima yabudule wasana. làkìlàlì àwọn yóò sọ fún mi pé ẹlẹ́bọ ni ẹ́ ò dọ́lọ́hun mà ìwọ yóò sin lọ́hun tí ò bá rí bẹ́ẹ̀ ibo ló ti rí kálíwá oṣù méjì oṣù mẹ́ta ó tira ẹ̀ mọ́lé ó ní jẹun ni òpònú ni ẹni fámìlì ẹ̀ ò ní jẹun ni tó fi tira ẹ̀ mọ́lé kálíwá ọjọ́ mélòó là nábì lọ́wọ́ kó tó lọ wá sọ fún mi kálíwá ọjọ́ mélòó là nábì wọ̀ tó fi wá lọ dídí oṣù méjì oṣù kan nínú ilé tó tilẹ̀kùn mọ́lé eléyìí tó jẹ́ tinú rọmọdọ́nà kan ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn rọmọdọ́nà ní ìtìkáf yẹn ọlọ́run yóò dá àwọn ẹ̀tọ́ kan fẹ́ni tí bá ń bẹ ní ìtìkáf láti fi súnmọ́ lọ ẹni tí ò fóúnjẹ sílẹ̀ tíyàwó àtọmọ́ jẹnu ilé kò lẹ́tọ̀ sí ìtìkáf kí ni wá lọ síbẹ̀ kí ló dé tó kóra ẹ sí fìtínà ayé àìmọye ìbáàdà tó lè ṣe tó o bá lágbára láti ṣe ìtìkáf tó fi kó ọmọ sínú ebi ó kó ìyàwó sínú fìtínà nítorí pé ọlọ́run ìtìkáf àìmọye ìbáàdà tó lè ṣe tó ní ládàmí tí ó fẹ́ ju ìtìkáf lọ ẹlòmíì jẹ́ ìtìkáf fóònù nílọ rìsífù náà àní ká má rìsífù ẹlòmíì jẹ́ ìtìkáf ọ̀rọ̀ lọ́rọ̀ nílọ sọ onóde máa pariwo abẹ ní ìtìkáf àwọn abẹ ní ìtìkáf wọn ti sọ di ceremonial ìtìkáf nǹkan tó yẹ kó jẹ́ àyè bẹ̀rù ọ̀rọ̀ ọlọ́run alukuran ló yẹ ká máa yẹ̀wò gbogbo tó jẹ máa hadith ló yẹ ká máa yẹ̀wò ń bẹ̀ èyàn gbọ́dọ̀ jáde ìtìkáf kí bẹ̀rù ọlọ́run ọmọ làpàlà rẹ̀ tó bá ṣe bí ṣẹ̀ríà ṣe ní ká ṣe Yorùbá Jawari rẹ̀ ní mi. láwọ̀ àbòbí lakilali atamima yabudule wasana lakilali atamima yabudule wasana. ẹ̀yin modern day traditionalists tẹ́ ń lọ ra kóòkì ra fanta ra soft drink lórí omi ẹ wá ń tú kóòkì sórí ẹ̀ ń tú soft drink ní nítorí ẹ kó sùrà fáwọn èèyàn kan ṣàdúrà fún ọ kó o tún gbà ládàá orí yín burú ni ṣe ẹja ní òmù kóòkì ni àbẹ́ẹ̀dá ní òmù fanta lórí omi afọlá àtàkì ló ní kọ́ ẹ̀ ní common sense. Yorùbá jẹ́ òru ilimi la o abobe lakilali atamima yabudule wasana lakilali atamima yabudule wasana. ẹni ideology ẹ̀sìn ìrònú ẹ̀sìn táwọn èèyàn bá mú wá ní tuntun tọ́sọ ẹ̀dọ̀ta family ẹ̀ ọ̀sọ̀ ẹ̀dọ̀ta àlú ẹ̀ ọ̀sọ̀ ẹ̀dọ̀ta àrẹ̀ ẹ̀ ronú dáadáa gbé sínú common sense anything tó bá ti takò ọlọ́run tàbí takò common sense ó call for attention o ò ní làákàyè tó fi yọ ni tó fi wá dọ̀tá family ẹ̀ tó fi dọ̀tá ẹbí ẹ̀ tó fi dọ̀tá àrẹ̀ ẹ̀ Ànábì Nuhu alayhi salam odidi ànábì ọlọ́run ọmọ rẹ̀ ò ṣe islam pẹ̀lú ẹ̀ ọmọ rẹ̀ ò ṣẹ̀sìn pẹ̀lú ẹ̀ inú ilé ẹ̀ lọ́mọ ẹ̀ ń gbé kò lé ọmọ ẹ̀ dànù ó sì sí ọlọ́run lọ lára ọmọ ẹ̀ bóyá ọlọ́run ó yí ọmọ yẹn padà ìjọ tí ọmọ yẹn tó parẹ́ sínú omi tó fan ọjọ́ tọ́mọ yẹn tó parẹ́ ni bàbá tó gbà pé òpin àti dé láàrin àwọn ọmọ yẹn ń parẹ́ lọ́gán bàbá tó ń sọ pé ọlọ́run mi ò ìnàbù ní ìmìnì àhàlì ọmọ mi bẹnu fámìlì mi ó yẹ lórí la ìyá àtàwọn fámìlì mi àdéhùn rẹ òdodo ni òkè yapa àdéhùn kí ló dé tó jẹ́ kọ́mọ yọ parẹ́ ọmọ rẹ ò dé bá sí Islam wọn jọ ń gbé ni tiẹ̀ ti wá jẹ́ ẹni tó gbẹ̀sìn mí lára ẹ̀ ó sì sí ọlọ́run lára ẹ̀ kó padà sínú ẹ̀sìn ni tó o bá gbógun tì kò lè padà láéláé ẹ̀gbọ́n bàbá ànábì àbùtọ́lì ẹ wo ọ̀nà tí ànábì gbà dúró tì dọ́jọ́ kú ẹ̀ kò gba ìsìláàmù traditionalist ni ẹ bọ́ ló ṣe dọ́jọ́ kú ẹ̀ ànábì confuse ẹ̀ títí kò gbà ànábì ò torí ẹ̀ sá fún ọjọ́ kú tó fẹ́ gbẹ̀mí mi ànábì wà létí bẹ́ẹ̀dì ẹ̀ ní sí bẹ́ẹ̀dì ẹ̀ bàbá tó tọ́jú ẹ̀ dàgbà ó wà létí bẹ́ẹ̀dì ẹ̀ tí ń confuse ẹ̀ pé kó wí láìláì làlá òkú tó lọ bàbá yẹn yarí kalẹ̀ olóhùn òwì bàbá yẹn lọ bẹ́ẹ̀ ni tiẹ̀ ti jẹ́ tó fẹ́ mẹ́sìn tẹ́lẹ̀sìn lọ Yorùbá Jawari hàn lé mi. láwọ̀ àbòbí
ربنا لكن لأنت مما يعبد لوثنا. وثيقة المدينة, the charter of Medina. Níjọ́ tí Ànábì dé ìlú Medina tí ó fi Islam rinlẹ̀. Ànábì pè mítìnì ìpàdé àlàáfíà àkọ́kọ́. Ó là ń pè ní Wàthíqatul Medina, the charter of Medina. Ànábì pè Mùsùlùmí. Ó pè olórí ẹlẹ́sìn Christianity. Ó pè olórí ẹlẹ́sìn Jew. Ó pè olórí ẹlẹ́sìn traditionalist. Àwọn tí wọ́n bẹ nígbà náà tí wọ́n jẹ́ ẹlẹ́bọ gbogbo wọn ló pè. Wọ́n jọ jókòó wọ́n jọ ṣe mítìnì. Ànábì ló chair mítìnì yẹn. Mítìnì yẹn jẹ́ point 14 méje lọ pàtàkì ńbẹ̀. Ara tó wà ńbẹ̀ ni pé yàtọ̀ fọ́rẹ́sì gbogbo wa lájọ ní right pọ̀ mọ́ àlùjọ ni wa àti mùsùlùmí àti christian ọmọ àlùjọ ni wa àjọgbé lálàáfíà ni. Tẹ̀síwájú. Akọ̀lẹ̀ amni a gbọ́dọ̀ ní right to peace, peaceful coexistence. Àdọ̀mọ́ ọbẹ̀ ni àní bára wájà. Kódà tẹ́nìkan bá fẹ́ gbógun ti ìlú Medina láti ta àjọ̀gbọ́n tó ń jáde o. Tó bá jẹ́ mùsùlùmí làwọn tí wọ́n fẹ́ gbógun ti ìlú yìí, àwa tá a jẹ́ mùsùlùmí bí náà ó dìde against ẹ̀ pé má bàa lù wá jẹ́. Tó bá jẹ́ kírísítẹ́nì, ẹ̀yin kírísítẹ́nì náà ó support wa. Àjọba wọn jà. Àjọba ká sùn wo ẹ wo Délíkọ̀rì náà ẹ wo ṣe ìjọba ìsìn láyé. Délíkọ̀rì náà ó sọ fún àwọn tí ó bá nílò oríṣi ìrìn àjò tí Délíkọ̀rì náà ní rìn láyé méje ni. Lọ́jọ́ ìdí tí ń bá wọn jà. Kò sọ pé ẹ̀yin mùsùlùmí nìkan mo fẹ́ rí. Ẹ bá mi tẹ like and love. Fáyínú ní ibi kú wà. Ẹ jẹ́ ká cooperate. Ẹ fi agbára ràn mí lọ́wọ́. Ká lè bá ṣẹ́gun àwọn ọ̀tá tí ẹ fẹ́ bá lu àyíjà. Ẹ̀yin admin, ẹ mójútó kìíní, ẹ má jẹ́ kó flag. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí internet, ẹ má bá mi share jìnnà. Ẹ like, ẹ love. Má lè jù, má rà jù. Ká má sọ pé Ọlọ́run mú ẹ. Má lè jù, má rọ̀ jù. Ká má sọ pé Ọlọ́run mú ẹ. Ọmọ aráyé burú wọn ní ká púpọ̀. Àdọ́mọ aráyé burú wọn ní ká púpọ̀. Má lè jù, má rọ̀ jù. Ká má sọ pé Ọlọ́run mú ẹ. Kí ló ṣe wá àwa Áfíríkà tá a lè manage ara wa? Lárúbáwá manage ara wọn. Nínú àwọn apá kan mùsùlùmí tí ìran Lárúbáwá yòókù tí wọ́n jẹ́ Sùnní tí wọ́n gbà wípé àkídà àwọn takora àwọn jù ó làwọn Ṣíà. Wọ́n gbà wípé kankan náà kọ́ làwọn jọ gbé dání àwọn Ṣíà kan pé làwọn mùsùlùmí ni. Síbẹ̀ they manage themselves, they live in harmony and peace. Wọ́n jọ manage àlàáfíà. Níjọ́ ogun bá dé láti ìta tó fẹ́ fèsì ilẹ̀ Lárúbáwá wọ́n mọ̀ pé Ìránù ló ní irinṣẹ́ ogun tó pọ̀ jù. Àwọn dẹ̀ ní Ṣíà. Gbogbo ìjà tó ń jà ní Palestine, ìran Lárúbáwá wo lẹ rí tó ní rọ́kẹ̀tì tó ní gbogbo nǹkan jà tó lọ gbèjà Palestine. Àwọn Ìránù tí wọ́n jẹ́ Ṣíà ni wọ́n manage ara wọn pé tó Ọlọ́run yóò dà àtẹ̀yìn tẹ́ gba wrong hand àtàwọn tá a gba right hand Ọlọ́run dà láàrin wa. Àwọn òyìnbó wọ́n manage ara wọn kì í ṣe gbogbo ideology wọn ló bára wọn gbé. Kí ló dé táwa dúdú tá a fẹ́ mọ Islam jà Nábì lọ? Kí ló dé tá a fẹ́ mọ Christianity ju Jésù lọ? Kí ló dé tẹ̀yin traditionalist tẹ́ fẹ́ mẹ̀sìn yín ju àwọn tí wọ́n bí yín tí tẹ́ láwọn ni wọ́n jà sílẹ̀ lọ? Kí ló dé tá a lè jọ gbé lálàáfíà láàrin ara wa? Tó bá di apá kejì a máa tẹ̀síwájú. Yàrá bá jẹ́ o, ká má sọ pé Ọlọ́run mú ẹ. Má lè jù, má rọ̀ jù, ká má sọ pé Ọlọ́run mú ẹ. Ọmọ aráyé burú wọn ní ká púpọ̀. Àdọ́mọ aráyé burú wọn ní ká púpọ̀. Má lè jù, má rọ̀ jù, ká má sọ pé Ọlọ́run mú ẹ. Gbogbo ọ̀nà Áfíríkà pátá ẹja wake up. Àti sùn lọ, we are in slumber. Àti sùn lọ pátápátá tá lájúmọ́. Yóò ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu pé tó bá dọjọ́ gbèǹde kìyàmọ̀. Dangote ó wọ àlìjẹ́nnà síwájú majority àwọn àfa. Dangote ó wọ àlìjẹ́nnà síwájú ẹlòmíì tí ń waste owó tó lóun fi ń sẹ̀sìn. Kí ni tó fà? Ó provide táwọn èèyàn jẹ tí wọ́n wọ̀. Ó provide company. Ń ṣe tẹ̀sìn lọ́nà àbòmí. Bẹ̀tí iye èèyàn tí ń gba sálárì lọ́ndà rẹ̀ Ọlọ́nìkan ló máa yẹ. Mọ iye company tó nìkan nínú. Ládá ńlá ní bẹ̀fẹ́ ni tí ń wá ọ̀nà táwọn èèyàn gbà jẹ́ tí wọ́n gbà mú kò yẹ yín ni. Ó ní ládá jẹ́ ni tí ń kọ́ mọ́sálásí kiri lọ. Lọ́wọ́ tó ṣe yẹn toró lọ́ máa reduce criminal kò ní jẹ́ káwọn ọ̀daràn ọ̀pọ̀ tó nǹkan mọ́ nígbà tí wọ́n bá ti ń ríṣẹ́ sí. Dangote ẹ wo gbìyànjú ẹ̀ ìní ò jẹ́ kó yà mí lẹ́nu kódà bó jẹ́ pé president Burkina Faso ó ṣe mistake díẹ̀ àmọ́ kudos to him ó gbìyànjú. Ìjọba Saudi àwọn muzinin tí wọ́n ń bẹ nílẹ̀ Saudi àwọn ní ẹ̀ parapọ̀ wọ́n láwọn fẹ́ kọ́ mọ́sálásí 200 sí Burkina Faso. Ó wá jáde lọ́jọ́ ìjẹta tí sí Wednesday ó wà ní public function kan ló ti respond. Ó láwọn dúpẹ́ lọ́wọ́ ìjọba Saudi tí wọ́n láwọn fẹ́ kọ́ mọ́sálásí 200 sílùú àwọn kan fẹ́ bẹ ìjọba Saudi ní tí wọ́n fẹ́ ṣe yẹn ká convert ẹ̀ ká sọ di company táwọn àwọn ti máa rún jẹjẹ. Mùsùlùmí lòun mọ́sálásí ti tó nílùú àwọn lọ́wọ́ báyìí àìmọye mọ́sálásí táwọn kọ́ sílẹ̀ tí ẹnì kankan ò sí lọ́ọ̀ níbẹ̀ bẹ́ẹ̀ bá tó kọ́ 200 nísìn láwọn táwọn èèyàn ò rí ṣẹ́ṣe inú àwọn mọ́sálásí ìlànà criminal ó ti máa kóra wọn jọ. Ẹ kú fún ẹ̀kan báwọn fi kọ́ hospital ẹ báwọn fi kọ́ school ẹ wá báwọn fi create job ẹ dá company sílẹ̀ whereas nítorí yẹ kó ṣe
torí mùsùlùmí ọmọ ní di mọ́sálásí from time to time anywhere in the world nítorí yẹ kó ṣe ni pé ìjọba Saudi àdúpẹ́ lọ́wọ́ yín 100 mọ́sálásí yẹn ẹ wá kọ́ 100 tó kù ẹ bá ní convert yẹ ẹ sọ di company ẹ jẹ́ káwọ́ affiliated mọ́ yín gẹ́gẹ́ bí ìlú tí mùsùlùmí pọ̀ táwọn pé àwa àti yín ọwọ́ wa ń wọ́wọ́ ẹ wá dá àwọn nǹkan táwọn yóò ti máa rún jẹjẹ ní kẹ́ ẹ dá lẹ̀ sọ́dọ̀ wa ẹ wá dá company tí wọ́n ti máa kódà bó ṣe lè tí wọ́n ti máa process dàbídùn ẹ máa gbé bọ̀ èyí tí wọ́n ti máa process kaṣú ilẹ̀ wa wù kaṣú bó bá délé tí wọ́n ti máa ṣe plastic lórúkọ yín ni ẹ máa gbé bọ̀ sílùú wa ẹ dá mọ́sálásí sílẹ̀ gbogbo bí ẹ bá kọ́ mọ́sálásí sí ẹ máa jẹ́ company kọ̀ọ̀kan wà lẹ́gbẹ̀rẹ̀ mọ́rọ̀ jù. ká má sọ pé Ọlọ́run mú ẹ bá ní tẹ láìka lọ má lè jù má rọ̀jò ká má sọ pé Ọlọ́run mú ẹ ọmọ aráyé burú wọn ní ká púpọ̀. àdọ́mọ aráyé burú wọn ní ká púpọ̀. má lè jù má rọ̀jò ká má sọ pé Ọlọ́run mú ẹ. tí ilé ìsìn bá ti pọ̀ jù church pọ̀ rẹpẹtẹ mọ́sálásí pọ̀ rẹpẹtẹ tí ò bá sí company táwọn yóò ti ṣiṣẹ́ wàláhì gbogbo lẹ́sìn yẹn majority ẹ̀ ní ó ti lé ọ̀daràn àtìlẹ́ àwọn tọ́pọ̀ rẹpẹtẹ táwọn èèyàn ò rí sẹ́ṣe gbogbo owó tẹ fi ń kọ́ mọ́sálásí ńlá láì ẹ bá kọ́ mọ́sálásí ńlá tán ẹ máa create táwọn yóò fi ṣiṣẹ́ sẹ́gbẹ̀ẹ́ ló jẹ́ kí n sọ nígbà tá a lọ sọ́dọ̀ Honorable Odidi Ọmọ pé ó ti ṣènáwó tó dá òde gbìyànjú school tó fẹ́ kọ́ tó jẹ́ ilé kéwì jẹ́ kí vocational courses wà bẹ́ẹ̀ káwọn èèyàn máa kọ́ṣẹ́ láti bẹ̀ wọ́n bá ti ń parí ilé kéwú ẹni tọ́nà wọn bá pè síbi pé kó jókòó ti ké 100% a máa rí ọ̀nà tí ó gbà máa jẹun the first law of nature is self-survival àkọ́kọ́ òfin láyé níbo láti survive ní last year àbí ìparí 2023 mo kàn ti interview kan ọlọ́run ló máa yẹ pé tí àwọn èèyàn rọ́ lera wọn lórí láìsí mo sọ lọ́jọ́ náà lọ́hùn mo ní níbi tí Nàìjíríà lédè ẹni ìjọba tó bá kó owó òlú jáde tó wá kó sórí iṣẹ́ hajj ó ń tàn lé gbègbè aráàlú torí bí ń pa àwọn èèyàn mínísítà tó ilé ìṣẹ́bí ìlànà Kùránì wí ẹni ọba lágbára ní kó lọ hajj ẹni ọba lágbára kó lọ Jerusalem ẹni ọba lágbára kó lóun lọ Ọ̀ṣun Òṣogbo kọ̀kànjọba ibi ó kálukú bá yọ lọ ẹ fún kálukú lẹ̀ kó sẹ́sìn ẹ̀ àwọn èèyàn sẹ́ ìpè burúkú lọ́dún náà lọ́hùn ẹlòmíì nígbà tó ń jàǹfààní ìjọba tán wọ́n fẹ́ dínà máwọn èèyàn míì lẹ́yìn rẹ̀ níjọba kó 90 billion jáde lórí ọ̀rọ̀ hajj ọdún yẹn 90 billion ló di gòbe tí wọ́n fi FCC wá gbogbo wọn kiri 90 billion ó tó sí at least company mẹ́wàá kan fi ṣe company mẹ́ta péré kan jù kan sí Kánò ọ̀kan sí Èkó tàbí Ìbàdàn ọ̀kan sílẹ̀ Ìgbò ẹ wòye èèyàn tí ó máa jẹun níbẹ̀ ìjọba ó máa ṣèrànlọ́wọ́ lórí ẹ̀sìn bẹ́ẹ̀ at minimal rate kó má pọ̀ jù àdáwò tí ń kan wájú lórílẹ̀‐èdè yìí lásìkò yìí láti jẹ àti mú àwọn èèyàn ò rí bí iṣẹ́ lọ àwọn èèyàn ò ní kápítà tí wọ́n á fi ṣiṣẹ́ àwọn tí ń bẹ lóko àwọn tí wọ́n ń pa wọ́n àwọn bandit wọ́n lọ káwọn ọmọkò wọ́n ń pa wọ́n gbogbo eléyìí ń bẹ́lẹ̀ àyànjú ẹ̀ ó wá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni gbogbo wa gbèrú àwa gbé ọ̀rọ̀ ẹ̀sìn dù àní ẹ̀sìn àwọn kò sọ́nà nínú ayé wa àfáà ti pọ̀ ó ti pọ̀ jù pásítọ̀ ti pọ̀ ó ti pọ̀ jù aláwo ti pọ̀ ó ti pọ̀ jù ilé iṣẹ́ dà kọ́mpínì dà ìjọba Bọ́lá Tinubu ọjọ́ wo la tó fẹ́ wé kọ́ gbogbo ilẹ̀ táwọn ẹlẹ́sìn ti rà ní gbogbo ibi tó yí ìlú gbogbo ìlú ti bẹ nílẹ̀ Yorùbá 70% ilẹ̀ tó yí ìlú kọ̀ọ̀kan bó làwọn ẹlẹ́sìn ti rà níjọ́ tí kọ́mpínì labade ibo lẹ fẹ́ gbé kàwé gbogbo àwọn ìlú ńláńlá ti ń lọ dátẹ̀ lórúkọ ẹ̀sìn yìí tí wọ́n ń tàyà àwọn èèyàn dáhùn sí ilé ẹ̀sìn tí mọ́sálásí ń bẹ́ẹ̀ tí chọ́ọ̀chì ń bẹ́ẹ̀ tí lédì ń bẹ́ẹ̀ èèyàn bí ọgọ́rùn méjì ń bẹ ní chọ́ọ̀chì mi ń bẹ mọ́sálásí mi ń bẹ lédì ní tí wọ́n ṣe kankan dúpẹ́ kan wà ń bẹ uselessly valuelessly wọ́n pariwo olúwa o ọlọ́run wa o ní táìmù tí China promise ayé pé ní 2025 sí 2026 artificial sun àwọn bẹ̀rẹ̀ sí àwọn olo street light mọ́ wọ́n ṣe bí solar light wọ́n lọ hàngẹ̀ sí òkè sánmà lọ́nlọ́n wọ́n ní gbà tílẹ̀ bá ti sú kí níyàn ọmọ tàn bí solar light sílùú àwọn yóò ti gba agbára oòrùn lọ́sàn tó bá dalẹ̀ agbára oòrùn tó gbà yẹn yóò dá padà tójú ọba sú lọ́dọ̀ àwọn onídìí street light ìmọ́lẹ̀ táwọn ọmọ lòun á dàbí ìgbà tó òun mú lọ́sàn bẹ́ẹ̀ ni ọmọ jẹ́ lóru déédéé ìgbà náà làwọn ń jẹra wa mọ́lẹ̀ tá ń pariwo olúwa àwọn ọmọ ogun táyé ti àwọn bandits nílẹ̀ Haúsá àríyànjú tán àtún pariwo ọmọ ogun ọ̀run ìgbà wo la tó fẹ́ bọ́ nù fìtínà ayé báyìí Yaruba Jawari hàn lé mi. láwọn àbòbè lákìlání àtàmímà yàbòdòlé wàsánà lákìlání àtàmímà yàbòdòlé wàsánà. lọ́wọ́ ọgbà tí president Tinubu débẹ̀ yìí wọ́n fún àwọn mùsùlùmí kan ọlọ́run ló mọ iye tírélà ìrẹsì tí wọ́n pín ní subsidy oúnjẹ àwọn chọ́ọ̀chì ọlọ́run ló mọ iye tírélà ẹ̀wà tí wọ́n pín àwọn traditionalist ọlọ́run ló mọ iye tírélà ìrẹsì tí wọ́n pín ebí àwọn kan lọ́bọ́ sí lọ́wọ́ sọ́kárí ayé ni sọ́kárí ìjọ wọn náà ká tó sọ pé wọ́n ó ń kálukú àwọn míì kó nú létí ẹ̀ lọ́ọ̀ta tí wọ́n ń gbowó lórí ẹ̀ bí ẹ bá fi rún yìí ṣe gómìnà ẹ̀ ta odidi state ló ẹ̀ ta lẹ́kùn owó ẹ̀ láàrin ara yín àwọn tí wọ́n láwọn ẹgbẹ́ sìn ní nítorí ká mójútó ni pé báwo ni company ó ṣe pọ̀ bí ilé iṣẹ́ bá pọ̀ nílùú kan àwọn ọ̀daràn wọn mọ̀ níbàwọ̀
Ànábì ní káàdà al-faqru an yakuna kufran òsì ló yára sọ àwọn èèyàn di kèfèrí jù òsì ti pọ̀ jù láwọn èèyàn fi para wọn sógun owó ó ń kálukú wá short cut church yẹn encourage àwọn èèyàn pé miracle ń bẹ tí wọ́n dẹ̀ mọ̀ pé kò sí masalasi yẹn encourage àwọn èèyàn pé karama ń bẹ tí wọ́n sì mọ̀ kó ti fẹ́ tán lẹ̀ traditionalist yẹn encourage àwọn èèyàn lórí pé ẹ máa wá gbẹ́bọ ẹ dákun gbogbo ẹni tí ń gba àgbo 50 àgbo 70 màálù 70 ràkúnmí 70 ṣé gbogbo àlìjànnú ló fẹ́ fún lóúnjẹ ni torí Ọlọ́run èèyàn ò tí ì róúnjẹ jẹ ìwọ ló fẹ́ fún àlìjànnú ní ràkúnmí 80 irú wo lè jìbìtì wo leléyìí ìjọba ẹ má wo wá níran níjọba bá ń wọ ọ̀rọ̀ ẹ̀sìn ìran bí ṣe ń bá lọ yìí gbogbo gbìyànjú tẹ́ ẹ bá ń dá pé kí ìlú ó lè tòrò ẹ̀sìn ò ní jẹ́ kí ìlú yẹn ó tòrò ẹ lọ wo Saudi Arabia ẹ lọ wo bí ẹ ṣe ń kọ̀ntró ayé wọn àfààyè gbá gbogbo wọn ràn yìí jí láàárọ̀ kọ̀ọ̀kan níbi iṣẹ́ ẹ lọ wo àwọn ìlú Islam mo ti sọ́rí lórí program pé mo wà ní Dubai níjọ́ kan mo rí ẹrú Ọlọ́run kan tó wà ní mọ́sálásí ó sì wọ Dubai ó wá wọ mọ́sálásí látàlẹ́ dàárọ̀ kò jáde wọn kúkú disturb ẹ̀ nígbà òdìdé di aago 10 àbọ̀ láàárọ̀ tí ò jáde ankọ́ọ̀fù yẹn fi gbé jáde ní mọ́sálásí pé ó lè níwọ̀ ìkílò ń ṣe ní mọ́sálásí dàgọ́ 10 àárọ̀ látàlẹ́ àná ó wá jáde ó ní tó bá níṣẹ́ tó ṣe lọ sùn má kó àwọn èèyàn lọ́lẹ̀ ibẹ̀ ni ó sì kó àwọn ọ̀dọ́ tó yẹ wọ́n wà lórí oko wọ́n bẹ church ọ̀dọ́ tó yẹ kó wà lórí oko wọ́n bẹ mọ́sálásí tẹ́ ń pariwo gbòlà ọ̀dọ́ tó yẹ kó wà lórí oko wọ́n bẹ nílédì nínú igbó tí a kọ́ ilé dì míìsì tí ń pariwo gbòlà ó kálukú wá ń wá short cut I believe nínú dignity of labour mọ́ I believe pé iṣẹ́ ló kù tí ó sọ wá lórí ire short cut ló kálukú wá nínú kó jalè jọba tàbí kó fìyàn sówó tàbí kó wá ọ̀nà tí wọn náà fi rí nǹkan kan gé ayé dàbí débi pé Nàìjíríà ò ní fókọ̀sì mọ́ Burkina Faso ẹ̀wọ̀n tí ẹ dẹ́wò lọ́wọ́ ẹgbẹ́ ọmọkùnrin yẹn débẹ̀ ẹ wo bó ṣe ṣèlú ẹ̀ kò kí anybody gbogbo nǹkan tí France ti ń gọ́fà wọn tí ń kó nílùú wọn tanstiria ni wọ́n rówó rẹ̀ nísìn gbogbo ẹ̀ wọ́n dẹ̀ gbìyànjú láti fi tún lu ẹ̀sìn ni bàbá Tinubu amọ̀pẹ́ ń gbìyànjú wàláyé ń gbìyànjú àmì ẹ̀rí sọ̀rọ̀ ẹ̀sìn yìí tẹ́ ẹ bá ń wòye pé báwọn ẹlẹ́sìn bọ́kàn wọn bá balẹ̀ àwọn ìjọba náà ni wọ́n padà wá bá ní tí ó bàjẹ́ ọkọjà ní tíjọba lè túnṣe Yaruba Jawari. àrílí mi láwọ àbòbí lákìlálí àtàmímà yàbòdò lè wá sànà lákìlálí àtàmímà yàbòdò lè wá sànà. lórúkọ ẹ̀sìn Ọlọ́run ló mọ iye àárín ọkọ àtìyàwó tí wọ́n ti dàrú lórúkọ ẹ̀sìn Ọlọ́run ló mọ iye èèyàn tí wọ́n ti sọ́dọ̀ lòsì lórúkọ ẹ̀sìn Ọlọ́run ló mọ iye ìdílé tí wọ́n ti dọ̀tá ara wọn lórúkọ ẹ̀sìn àwọn orílẹ̀-èdè kan bẹ láyé wọn ò ṣẹ̀sìn wọn dẹ̀ progress láyé kí ni tiwa ti jẹ́ bẹ́ẹ̀ sì ọba kọ wa bá ṣe lọ ayé eré ṣe dandan ni ẹdún kálukọ́ ṣẹ̀sìn lábẹ́ ilé ẹ̀sìn wá láti tún ayé ṣe ni ẹ̀sìn wá láti ṣe wá lọ́kàn ẹ̀sìn wá láti mú àlàáfíà wá ẹ̀sìn jẹ́ Nàìjíríà ó di irinṣẹ́ ìjàmbá ó di irinṣẹ́ jìbìtì ó di irinṣẹ́ cultism wọ́n kóra wọn jọ bí ẹni pé kọ́ọ̀tì ni mẹ́mbà ìjọ kan tó bá ṣẹ̀ ibà àpàyàn wọn rí pàbùrú ló ṣe ẹlòmíì tí ìsọmọ ọjọ́ wọn tó bá ṣe mistake gé kan léèyàn lásán láì gba permission ọ̀dọ̀ dànù olókùn tí wọ́n forí íńtánẹ́ẹ̀tì tí wọ́n mọ pariwo tí wọ́n mọ ṣépè ọjọ́ wò la tó fẹ́ lajú ó yà mí lẹ́nu Yaruba Jawari. àrílí mi láwọ àbòbí. tí n bá ní kí n fi gbogbo ẹ̀ sọ̀rọ̀ tán ayé ó dẹ̀ sọ yí pé ìwọ yóò gbọ́ lọ́wọ́. Yaruba àrílí mi láwọ àbòbí lákìlálí àtàmímà yàbòdò lè wá sànà lákìlálí àtàmímà yàbòdò lè wá sànà. àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí ó lè possible láyé ká máa fi rọ́ support ẹ̀sìn wàláhì oníbi tọ́mọ ká máa parọ́ pé ṣé ewu kan lọ bì kan epo tán nínú mọ́tò lọ́ba tọ̀ lọ́ba ni wọ́n dà sínú mọ́tò ni mọ́tò bá lọ fẹ́ẹ́ ibo ló ti possible bàbá ńláàárọ̀ kí ló dé táwọn mú gbẹlẹ̀ fúnra wa ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní India láàrin 2012 sí 2016 ǹjẹ́ ọdún mẹ́rin kọ́ nìyẹn ọdún mẹ́rin làwọn èèyàn fi mu omi ilé ìtọ̀ tí wọ́n mọ̀ pé omi ilé ìtọ̀ ni ẹ lọ Google ẹ̀ nílùú Mumbai ló ti ṣẹlẹ̀ ní India àgbélébùú Jésù lẹ́nìkan kàmárù kiri rẹ̀ jẹ́ẹ́jẹ́ níbi ẹsẹ̀ Jésù àgbélébùú yẹn ní bá ń sun omi báwọn yẹn ṣe ń pera wọn jáde nù pé omi mẹ́rẹ̀kù lélẹ́yìí o omi mẹ́rẹ̀kù lélẹ́yìí o wọ́n bá bẹ̀rẹ̀ sí wọ́n lura wọn nìkan tó wọn pa omi mẹ́rẹ̀kù ìwọ̀n bá tọ́ bá san lójúmọ́ ẹni tí ó bá rí gbà yóò máa jó lọlé tí yóò máa dúpẹ́ fọlọ́ ni pé àwọn omi mẹ́rẹ̀kù ẹsẹ̀ Jésù ń sun omi ó wá tó bí ọdún kejì arákùnrin kan wọ́n ń pe orúkọ ẹ̀ ní Mr. Zona Ejamaruku òun jẹ́ àwọn tí wọ́n máa ń jàjàgbara nationalist ni òun ló wá farabalẹ̀ ló wá study pé kí ló ń ṣẹlẹ̀ ló wá rí i pé ibi ògiri ilé tí wọ́n kan kíní yẹn mọ́ páìpù omi tí ń gbé omi ilé ìwẹ̀ kọjá kan ti bẹ́ páìpù omi yẹn ló lè sára ère Jésù omi yẹn ní drop níwà ń sàn lọ síbi ẹsẹ̀ ère Jésù wà bó ṣe pariwo síta nìyẹn Ọlọ́run ló yọ wọn fẹ́ pa wọ́n fi ẹ̀sùn ẹni tó commit blasphemy kan ká ní wọ́n rí mú ni yóò ṣe ẹ̀wọ̀n ọdún mẹ́ta tàbí kan pa lọ́ba jápa bó ṣe sá lọ́nu 2016 làsírí yẹn tó wá dúpẹ́ yéé omi ilé ìtọ̀ omi ilé ìwẹ̀ làwọn mú látijọ́ yìí táwọn ń pè lómi mírẹ́kù Yaruba Jawari. àrílí mi láwọ àbòbí lákìlálí àtàmímà yàbòdò
وثنا لكن لأنت مما يعبد لوثنا. ní gbogbo ayé ni mo wí èmi ò orílẹ̀-èdè kan tí wọ́n ti ń bímọ tuntun tí wọ́n ní tẹ̀sùbá àwùtẹ́ ìdíwá látọ̀run Nàìjíríà nìkan ni wọ́n ní ọmọ tí ń bọ̀ tẹ̀sùbá tó mú dání ni Kùránì tó mú dání ni bó ni Kùránì ó ṣe jáde nínú ẹni tó bímọ tẹ́jẹ̀ ò ní sóòkì ẹ̀ ẹlòmíì wọ́n ní ọ̀rá aláàbò ẹ̀ wá látọ̀run ìgbà wo lọ́lọ́run jẹ́ ọba tí ń lo artificial things natural means lọ́lọ́run fi lo gbàdúrà á sì parọ́ Kùránì tó jáde láti inú ìyá obìnrin yẹn ni Ọlọ́run ló mọ ète tí wọ́n ń dá tí kìíní yẹn fi work àmọ́ mò ń sọ fún ẹ verily I say unto you pé scam ni gbogbo ká máa parọ́ wípé ní Ọ̀rúnmìlà ó ṣe kinní kan lẹ́nìkan lọ́ba ibi títí rìn lọ ló bá bí bó ṣe wọ́ lẹ́nu ló bá parẹ́ lẹ́nìkan ọ̀bá rí mọ́ ibo nírú ẹ̀ ti ṣẹlẹ̀ gbogbo orú nǹkan tí àwọn ẹ̀sìn yìí ń gbé wá ẹ jẹ́ ká fura eléyìí tó jòdòdò mi wà ọ̀kan wà tẹ́nìkan try láti já irọ́ ẹ̀ while I was young ni mo ti ń dọ́gbọ́n láti já irọ́ yẹn kárí orúkọ Ọlọ́run lára kì mo lọ sí ètò ṣẹlẹ̀ nílùú Ìṣẹ́yìn I was there wàláhì mo fi nǹkan ha igi yẹn títí bí mo ṣe ń ha tó ní orúkọ Ọlọ́run yẹn tó hàn sí ní grammar school tẹ́yìn ọkọ̀ kan lápá right ní Ìṣẹ́yìn mo kó ń bẹ́ẹ̀ mo lọ sí Ọ̀tà wàláhì mo bá bẹ́ẹ̀ náà ni ọ̀kan ṣẹlẹ̀ lọ́yọ̀ mo bá bẹ́ẹ̀ mo káàkiri láàrin bíi 8 years mo rí tara ìgbé tí kẹ́límà Allahu tó hàn lára ẹ̀ mo rí tara ewúrẹ́ tí mo fọwọ́ kẹ ewúrẹ́ yẹn báyìí tí mo rí pé wọn pẹ́ǹtì lé mo àìmọye ẹ̀ tó jẹ́ pé Allahu àti Muhammadu hàn lára ẹ̀ tó dodo àmọ́ àwọn kan wà tó yẹ pé fẹ́ẹ̀kì ni kò ṣẹlẹ̀ táwọn èèyàn kan fírèmù ẹ̀ mo rí tó dodo yẹn kódà mo rí òkòtó òkun tí wọ́n mú létí òkun tí Allahu Muhammadu wà lára ẹ̀ ó kọjá pẹ́ nìkan ló kọ mo fún oní sáyẹ̀nsì kan tó ń gbé lọ sí laboratory wọ́n ní is natural bí kìíní yẹn sì wá nìyẹn mo rí ẹyin adìyẹ tí wọ́n wá bá mi lówó dé lọ́yọ̀ nígbà kan tí kẹ́límà Allahu Muhammadu wà lára rẹ̀ àwọn yẹn òdodo ni àmọ́ majority àwọn táwọn èèyàn fi ń fúlù àwọn èèyàn ó pọ̀ láyé Yaruba Jawara. dẹ́rù ilmi láwọ̀ àbòbí lákìlẹ́lì àtàmímọ̀ yàbùdó lè wàsánà lákìlẹ́lì àtàmímọ̀ yàbùdó lè wàsánà. fanila tabuduna ilahan ghayra khaliqikum. فإن دعوكم فقولوا بيننا عدد فإن دعوكم فقولوا بيننا láti gbàlẹ́ ànábì lórí yìí ti wá látàbùdùnà ó rà kátó bọ́ọ̀lù lọ́wọ́. ẹ má sí kankan lẹ́yìn Ọlọ́run tó dá yín tí a bá pè yín lọ bí irọ́ wọ́n pè yín lọ bí jìbìtì ẹ sọ fún wọn pé báyìí náà àdàdùn. فقولوا بيننا عدد Nàìjíríà wà burú ilẹ̀ Yorùbá burú débi pé ènìyàn ló kù tá à ń sìn àṣẹ Ọlọ́run. àwọn ṣéwù kan bẹ àwọn èèyàn ti sọ wọn dọlọ́run ní tí ṣéwù bá wí ni wọ́n tẹ̀lé wọn ò ní tẹ̀lé ti Kùránì ni tí ẹ bá rí bí ẹ ṣe ń gbé títóbi fún ṣéwù míì èèyàn lanu ní pé sálìkì àmọ́ ọmọdé bọ̀ báyìí pásítọ̀ ẹlòmíì lọ́lọ́run ti ń sìn kò fẹ́ mọ kí lọ́lọ́run wí àní no ibi ọba ti rí gbàlà lulúwa rẹ wà pásítọ̀ ló bẹ lọ́n fún tó ń fi lówó kódà kó jẹ́ coincidence ó gbà pé pásítọ̀ lọ́lọ́run babaláwo ẹlòmíì ò ní bàbá sọ fún nǹkan wọn gbọdọ̀ jẹun lóṣù kan wọn ò ní jẹ orí nǹkan sọ̀rọ̀ ni ọmọ ni ọgbẹ́lulẹ̀ báyìí gbogbo ń tọ́ sọ lọ́sẹ̀ ó ti sọ ènìyàn dọlọ́run Ọlọ́run kọ́ ló ń sìn kúkú fẹ́ kan gbà pé ènìyàn yẹn lọ́lọ́run. لا تعبدون إلها غير خالقكم فإن دعوكم فقولوا بيننا فإن دعوكم فقولوا بيننا عدد. ní 1978 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní United States of America nílùú tá ń pè ní Guyana wọ́n ń pe pásítọ̀ kan ní pásítọ̀ John pásítọ̀ Tawi ìgbà tó yá ó rí pé ọ̀fẹ́ fẹ́ ká òun ẹ̀yin tẹ́ wọlé padà ẹ bá mi tẹ lákà lọ́fẹ̀ẹ́ á bá mi rí ṣíà padà Ọlọ́run ó bùn wọn ní sùúrù ó rí pé ìjọba fẹ́ ká òun lórí pé ó ń ṣe òun náà ń bá wọn involve níbi ọ̀rọ̀ drug ó wá lọ tẹ ìlú sí Guyana ó kúrò níbi tí ń gbé tẹ́lẹ̀ ó lọ tẹ̀lú síbẹ̀ ó sọ di Pastor John village ibẹ̀ ló lọ tẹ̀lú sí ibẹ̀ ló ti wá dára tó wù torí pé níta wí ó máa ń jà fún òmìnira àwọn ènìyàn pẹ̀lú pásítọ̀ rẹ̀ ó máa ń jà fún àwọn tálíkà downtrodden people pé wáyé tẹ́ ń fi àjẹ àwọn èèyàn ìyẹn ló jẹ́ kó lérò lẹ́yìn ó tún máa wá ń jà fún àwọn ẹlẹ́yàmẹ̀yà pé kí ló dé tẹ́ ètì àwọn dúdú ni ẹ̀ pọ̀ nù ọmọ ẹ̀yẹn ó wá dijọ́ kan ìjọba rán àwọn kan pé kán lọ ṣèwádìí ẹ̀ lórí gbogbo táwọn ti gbọ́ nípa ẹ̀ ọmọlé mẹ́mbà kọ́ngírẹ́sì kan ni wọ́n fẹ́ pa ní ṣọ́ọ̀ṣì oníròyìn tó wá Ọlọ́run ló yọ gbogbo eléyìí ní ìjọba gbọ́ ìjọba wa ní kan lọ gbé ó ti wá mọ̀ pé tọ́wọ́ bá ìtẹ̀hún òun parí ayé òun sẹ́wọ̀n nínú nǹkan tó dẹ̀ fi kó àwọn èèyàn ní lóyàtì pé wọ́n gbọ́dọ̀ lóyà sóhun tọ́lọ́run tó dáwọn gan lọ bó ṣe gbé lemonade jáde nù ló bá pè lóúnjẹ alẹ́ nǹkan mímu ọjọ́ alẹ́ ó ní gbogbo wọn ní ẹ gbọ́dọ̀ mú àwọn fẹ́ lọ sí ìpàdé pẹ̀lú Ọlọ́run bí wọn bá ti mú gbogbo wọn lójú wọn láti wọn rọ lóun báyìí ó fún ọmọdé mu ó fagbà mu ó fún aboyún mu kódà ajá tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ó fún mu lọ́jọ́ náà lọ́hùn èèyàn 980 ló nìkan pa òun náà padà yìnbọn fúnra ẹ̀ káyìn ni kó tó di pé ìjọba débẹ̀
ìyá arúgbó kan tó ń sùn ní táìmù tí wọ́n mú nǹkan yẹn òun ni wọ́n bá lóye tó ṣàlàyé tó ṣẹlẹ̀ ẹ wo bó ṣe pa àwọn èèyàn close to 1,000 people nílùú Amẹ́ríkà ní ọdún tí ó jìnnà pẹ́ẹ́pẹ́ Pastor John nílùú Guyana lọ gbogbo ẹ̀ dáadáa gbogbo wọn tó já pẹ́ nìyàn lọ ń tẹ̀lé òsín lọ́hún ọlọ́mọjọ sáyé ẹ̀ ló fò ọlọ́ni ẹja tẹ̀lé ẹyẹ tẹ̀lé èèyàn ẹ wá rí i ní parí ẹ wọ ọlọ́run tó sanwó wá sí àtọ̀rọ̀ fún wọn Dr. Awa Ibrahim ẹni máa padà sí ibú àwọn àtìyàwó wọn alájà wa Sẹ́yìdá Rashida Manara ọmọ bàbá wa látàdá àṣàdúrà fún wọn àṣekà dájọ́ kásìkò lọ̀rọ̀ ayé jẹ́ bàbá wa àfàgbà náà ìbí àgbà nílùú Ọ̀fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run jápàdé wọn láti jẹ́nà àṣewá sí lórúkọ wọn bàbá wa látàdá tí a bí kan ìmọ̀ náírà ọlọ́run jápàdé wọn láti jẹ́nà kádájọ́ kásìkò lọ̀rọ̀ ayé jẹ́ kádájọ́ kásìkò lọ̀rọ̀ ọmọ ẹni bá dájọ́ ákájọ́ láàyè jàmọ́ kádájọ́ kásìkò lọ̀rọ̀. nítorí náà níparí ẹni fẹ́ra lé ẹ bá lè ṣe akéwùgbà kó dùdú a ní thousands of acres of land tẹ́lẹ̀ báwara along Ìbàdàn Lagos expressway ó cheap bàjẹ́ along Ìbàdàn Ìṣẹ́yìn road anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá aláwọn ẹlẹ́mìí náà tó wọnú tí kì í ṣe tó face main road bí àwọn ilé tàwọn yìí ájì 2025 ẹ tẹ̀lé lè ṣe akéwùgbà gold ẹ gbádùn ájì yín tọ́ba ẹni ń wọkọ̀ ẹni ń wáyà ẹ̀yin tẹ̀ ń wọkọ̀ tẹ̀ ń wáyà ẹ mọ̀ surprise wa lọ́dún yìí bí bàjẹ́ wíwọ́kọ̀ wáyà yẹn ṣe pọ̀ tó níbẹ̀rẹ̀ Ramadan náà dòní àárọ̀ yìí ọjọ́ tí àwọn èèyàn bá apply fún tọkọ-tìyàwó lórí platform wa láàrin yàn 100 láti gba Ramadan ti bẹ̀rẹ̀ ọwọ́ àdàbí ìgbà táwọn yóò tẹ gbọ́n kankan nítorí pé àníyàn lọ́lọ́run fi dá wa lẹ́jọ́ Christian ó fẹ́ Christian Muslim ó fẹ́ Muslim ó wà ní gbogbo abroad ló wà ẹ̀yin ará abroad UK US Europe a nídìí àwọn ọ̀dọ́bìnrin ẹ dákun ẹ apply 0057818180 àwọn ọkọ yín bẹ́lẹ̀ yín lẹ̀ yọjú ẹ̀yin ará Nàìjíríà àwọn ìyàwó yín bẹ́lẹ̀ ẹ̀yin ọkọ lẹ́gọ́wò ẹ̀yin obìnrin Nàìjíríà náà apply obìnrin tó bá ti kọjá 50 years láà kì í fẹ́ àláwọ̀ àfilẹ̀ ìta bá rí bó sì ṣe pépépé nínú picture ńlọ́kù 00578181 ẹ mọ́ ọmọ yín wá sílé ẹ̀kọ́ wa Royal Go Group of School ẹ sì mọ́ ọmọ yín wá lé kéwu wa èmi gangan ní táìmù tó fi káwọn ọmọ ní kéwu gbogbo àwọn ọmọ náà ni wọ́n lálùbáríkà Ọlọ́run gbàdúrà gbogbo wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.